Ah, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ sì káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí tàbí tí ẹ ti ń gbọ́ mi. Ṣùgbọ́n ẹ má gbàgbé o láti subscribe sí Ajoomade lórí YouTube. Inú mi dùn sí fídíò tí mo fẹ́ fi hàn yín, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi, ẹ kọ́ wo fídíò náà. Bismillahirrahmanirrahim. Afani leisa mina sarafi wani karami adatu sarati. Afani kò sínú àgbéga. Ẹni tí wọ́n bá dẹ̀ ń pọ́n lé tó bá ní nǹkan yìí lọ́wọ́ kó gbà pé àpọ́nlé yẹn ò ní ka lẹ́nu ayé òun. Adatu sarati. Ìṣesí pé kéèyàn lójú kòkòrò. Ojú kòkòrò ni kò dàrú. Kéèyàn wá láti di Kano àbí Kaduna ó wá lóhun ẹ̀mí àlọ́rin sórí tí wọ́n pè ní. Àpèsàkíyèsí fún ọmọbìnrin tó ń bú bróda wa bàbá wa Gani Adams jẹ́ kí orí ẹ̀ kó pé wọ́kúrò ulama ìfi Ìlọrin àti gbogbo tí ń jẹ́ ìran àfà nílùú Ìlọrin tó jẹ́ pé ọmọ Yorùbá wà ní ẹ́ àsìlúkà mìnà Ọ̀yọ́ ìpìlẹ̀ rẹ̀ Ọ̀yọ́ ló ti wá mìnà Ọ̀fà àbí Ọ̀fà ló ti wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kùlù ṣẹ́yìn yáhàrúdù ilà àsìlì gbogbo nǹkan ó padà sí ìpìlẹ̀ rẹ̀. Àgbààgbà tí ń bẹ lọrin tẹjọ́ mọ Yorùbá gẹ́gẹ́ tẹ́ ẹ̀ fẹ́ kí n tí wọ́n ń pè ní ẹbọ ìṣẹ̀ṣe ká gbé òkúta sílẹ̀ báyìí ká máa sìn kí àwọn ẹ̀mí tí ò dá wa wọnú ẹ̀ ká máa pè lọ́lọ́run. Ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ ẹ̀ fẹ́ kó wọ̀ lọ́rin nítorí kẹ́ ẹ̀ sí ẹ̀ṣẹ́ o nítorí kẹ́ ẹ̀ sí ẹ̀ṣẹ́ torí tí wọ́n bá pariwo ogun fún ọmọ Yorùbá ńlọrin níjọ́ tí wọ́n bá ń ja ogun tí wọ́n bá ń ja ọmọ Fúlàní lógun lọrin ọmọ Yorùbá tó bá dá sí táwọn bá parẹ́ ń bẹ̀ ó fara gbọ́ta èrìbó sí ọ́ ọ̀hún ṣàgbákò kúlù ṣẹ́yìn yára dúdú ilà àṣìlì ọmọ Yorùbá làwa Fúlàní náà sì lè pẹ́ lọ́hùn pé kó chẹ́ǹjì ayé òun di Yorùbá ọ̀rọ̀ àwàdà sọ́jẹ́ lánàá tí mo ń lọ ọdún kan mo wá dó láàrin ọjà èmi àti àgbàfà kan ní social media àgbàfà social media làfà náà àgbàfà sì nínú ayé náà àdéwá dúró mo wá rí ọmọbìnrin kan tó jẹ́ nọ́ọ̀sì ó kí mi dáadáa ó fáì púpọ̀ jù wọ́n sọ àfà gbàngbàn ọmọ tó ń kí yìí sẹ́ mọ̀ wọ́n láwọn ọmọ mi lágbàá mi ní ọmọ tó lọ yẹn Haúsá ni o ẹgbẹ́ ni wàhálà irọ́ ni àmì náà ẹjọ́ tó kó wàhálà yìí lórí tẹ́ẹ̀mọ̀ ọ̀yá wá ń bì wọ́n á pè wọ́n á bí pé Yorùbá ní àbá Haúsá ó ní wàhálà yìí Haúsá lòun òun ò sì bẹ́ẹ̀ lọ́hùn gan kóun jẹ́ ìran Yorùbá ẹgbọ́ torí ẹ̀ bá pé ọmọbìnrin tí mo fi ṣe dp lẹ́yìn yìí tó o bá ya wèrè àti wọ́ àtàwọn tí wọ́n ní tó ń ṣe da tí báyìí kórìí fi jọ dàrú papọ̀ ṣé ìtàn ògbé ògbọ́ rí pé jẹ́làbí ni Aláàjì Alimi ìṣeré lọ́rin ògbọ́ rí bọ̀dá Alimi àfáwá Alimi tí Ọlọ́run ní kí wọ́n gbé ìmọ̀ wá tán bá mọ̀ nílẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n tó dé ìmọ̀ ń bẹ́ nílẹ̀ bá tẹ́lẹ̀ kí wọ́n tó dé so kẹ́ni kankan máa fi Islam tí wọ́n lọ́bẹ̀ jẹ àwọn ti mọ̀ pé inna dina inda Allahi al-Islam ẹ̀sìn tó ló wá gbà fún Islam ni wà á ná wọ́n kúlù ìwà tí náà gbogbo ọmọ ìyá wa yẹ́yẹ́ tó mọ̀ wá àtàwọn agẹgẹ fúnra wa àtàwọn ọ̀rẹ́ wa ásìkò kọ́ ìwà ní sẹ̀rí gbogbo yẹn wọ́n ta mùsùlùmí la mọ̀ pé Ọlọ́run bá gbà àwọn agẹ́ mọ̀ bẹ́ẹ̀ tó yà mọ̀ pé kò sí bẹ́yẹn ṣe lè fún ẹ ní nǹkan tó bá ti jẹ́wọ́ pé ní pé ẹ̀mí òkùnkùn ni yóò béèrè nítorí lọ́wọ́ rẹ̀ Ọlọ́run bá nìkan ló lè fún yẹn ní nǹkan tí ò ní bí nìkan mi lọ́wọ́ yẹn ẹ̀yọ́ máa lọ́rin tẹ̀sí balabala ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèrí ń bà burú kẹ́ ń bà ṣe èrè lójijì Ọlọ́run bá yẹ kí n tẹ̀yẹ pé wàlùjọ sáwù ní jíǹzìlẹ̀ amen ara iṣẹ́ láti yọ ẹ̀san gbogbo ayé ló mọ̀ pé Aláàjì Alimi fi èrú gba Ìlọrin ni Ọlọ́run sì gbà lọ́wọ́ padà kí ló wá dé. Kí ló fà á tí mo fi sọ pé inú mi dùn? Àkọ́kọ́ ni wípé bí àfáà yìí ṣe jáde ó fi ẹ̀rí tó nọ́rin múlẹ̀ pé a ní àwọn èèyàn dáadáa nínú ẹ̀sìn mùsùlùmí tí wọn kì í ṣe àbòsí ẹ̀sìn. Ẹ̀kejì ni wípé òye táwa kan rí nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin ó túmọ̀ sí pé a ti rí àwọn èèyàn náà tó ti rí òye yẹn. Tí ẹ bá gbàgbé mo ti ń sọ nínú bíi fọ́nrán mi méjì mẹ́ta tí mo fi jáde pé àwọn kankan sásì díẹ̀ sí láti máa ti àwa Yorùbá síra ni ṣùgbọ́n nígbà tí mo sọ̀rọ̀ yìí púpọ̀ àwọn èèyàn ló jáde nínú àwọn ọmọ ìyá mi nínú àwọn Yorùbá tábẹ̀rẹ̀ sí bú mi wọ́n ń lò wá síra ni tí bí àwa iná láti jọ ń gbé láti ẹ̀yìn wá tá a mọ oníṣẹ̀ṣe yàtọ̀ tá a mọ ọmọlẹ́yìn Kristi yàtọ̀ tá a mọ mùsùlùmí yàtọ̀ tá a dẹ̀ ń gbé nínú ìfẹ́ tó jẹ́ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́mọ̀ ọmọ kárí sọ bí ọmọ kiri àbí ọmọ kárí tiẹ̀ ní tiẹ̀ ó ní àwùjọ tí ẹ̀sìn tí
tí wùyàn ṣe jù ní àwùjọ Yorùbá. Ọjọ́ iléyá ló sọ, ọjọ́ iléyá ni, ọmọlẹ́yìn Kristi ni, ṣùgbọ́n ó ní ó dà pé ìpínlẹ̀ Kwara lónìí ti ṣe iléyá. Ó wá sọ bí àwọn Mùsùlùmí tó ń lọ bá bí wọ́n ṣe tọ́jú tí wọ́n gbà ń tọwọ́ tẹsẹ̀. Ó ní àwùjọ tí ẹ̀sìn ti dùn ṣe jù ní àwùjọ Yorùbá, nítorí pé Yorùbá ò kì í ya ìkan sọ́tọ̀ pé eléyìí ni Mùsùlùmí, eléyìí lọmọlẹ́yìn Kristi, eléyìí lóníṣẹ̀ṣe. Wọ́n máa ń fi ìfẹ́ hàn sí ara wọn ní àkókò tí èyíkéyìí nínú àwọn ẹlẹ́sìn náà bá ti ń ṣe ọdún wọn. Ṣó yé wa? Lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ Tani Olohun ṣẹlẹ̀ yìí, ẹ wo bí gbogbo wa sì wá fẹ́ di ọ̀tá ara wa. Ẹ wo bí a sì fẹ́ di ọ̀tá ara wa tó dẹ̀ kó rí bẹ́ẹ̀. Ẹ jọ ọmọbìnrin tí ó sọ̀rọ̀ sí ààrẹ Gani Adams yìí, ẹ má gbàgbé pé ààrẹ Gani Adams ò jẹ́ ààrẹ lé oníṣẹ̀ṣe nìkan lórí o, kò jẹ́ lé àwọn ọmọlẹ́yìn Kristi nìkan lórí, kò dẹ̀ jẹ́ lé àwọn Mùsùlùmí nìkan lórí, ó jẹ́ lé gbogbo Yorùbá ni. Wọ́n sì ní omi ní àkọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Gbogbo wa ti jọ ń jẹ́ Yorùbá ká tó gba ẹ̀sìn Kristẹni o, gbogbo wa ti jọ ń jẹ́ Yorùbá ká tó gba ẹ̀sìn Mùsùlùmí o. Okùn kan tó dẹ̀ so gbogbo àpọ̀pọ̀ nìyẹn. Ẹ má dẹ̀ jẹ́ kí okùn yìí já. Nígbà tí a bá wá kẹ̀yìn síra wa, wọ́n dẹ̀ ní tí Yorùbá dojú ẹ̀rọ kí wọ́ o. Tá a bá wá kẹ̀yìn síra wa, àwa tá a jọ mọ ìyá, tá a jọ mọ bàbá nílẹ̀ Yorùbá, ẹjọ́ tí wàhálà bá ń bọ̀ láti ta ń kọ́, báwo la ti fẹ́ gbèjà ara wa? Ẹ má gbàgbé pé nǹkan tó ṣẹlẹ̀ gangan tí wọ́n fi gba ẹ̀ lọ́wọ́ Àfọ̀njá lélẹ̀. Àfọ̀njá ó kọ ẹ̀yìn sí àwọn Yorùbá tó kù nígbà tó gúndé, kò rí kankan nínú àwọn Yorùbá gbèjà ẹ̀, torí àwọn tó yẹ kó gbèjà ẹ̀, tó yẹ kó ṣùgbọ́n ẹ̀, ó ti bá wọn jà. Àwọn ọmọ Yorùbá ẹjọ́ ẹjẹ́ síra wa ní òṣùṣọ́wọ́. Ìfẹ́ ta ti ń bára wa lò bọ̀ látẹ̀yìn, ó náà ní kí ẹ máa jẹ́ bára wa lò. Á dáa fún gbogbo wa. Àjọmádé ní orúkọ mi. Ẹ bá mi subscribe sí Àjọmádé lórí YouTube. Ire o.